welcome. Orúkọ mi ni Falilat Abdulhafiz tí mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yétúndé Lawal Afson. A jọ parí iléèwé papọ̀ ní ọdún 2023 ni. Kódà ó ṣẹ̀ṣẹ̀ gba èsì rìsọ́ọ̀tì rẹ̀ ní oṣù tó lọ, January ló ṣẹ̀ṣẹ̀ gba rìsọ́ọ̀tì rẹ̀ jáde. Ọ̀rẹ́ tèmi ló jẹ́, a sì jọ wà ní ibi ọmọ yìí náà ni kó tó di pé ó lóun ń jáde. Kódà a jọ dá iná ìyá ọlọ́mọ tán kó tó di pé a jọ wá síbi ìnáwó. A jọ gbéjó tán tá a ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán. Ó kù ká jẹun, ló lóun ò lè dúró jẹun, wípé òun ń kánjú òun lọ ibì kan lọ́jọ́ yẹn tó fi wá jáde. Púpọ̀ ẹ̀ náà ni mọ́mì rẹ̀ béèrè lọ́wọ́ tèmi pé níbo ló wà, mo sì ló lóun ń jáde ni. Tó wá di pé ó di alẹ́ ọjọ́ ọ̀hún, kó tó wá ní kì í tí ì wọlé, tá a fi wá ń wá kiri láti ìgbà náà títí di àná tí mo wá gbọ́ wípé wọ́n ti rí Yétúndé, àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Tán ní Lágbájá Abdulrahman láti ìdí sí ọmọ ìsàlẹ̀ kòtò ló ṣekú pa á. Kí wá ní òkú rẹ̀, níbo lòkú rẹ̀ wà? Wọ́n ló lóun ó ti bọ́ṣà rẹ̀, gbogbo páàtì rẹ̀ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ ńbẹ̀ mọ́. Díẹ̀ náà ni wọ́n rí nínú àwọn ẹ̀yà ara rẹ̀. A sì wá bẹ orílẹ̀-èdè kó dákun torí àìmọye ẹjọ́ tá a ti gbọ́ báyìí lóríṣiríṣi case tí kò níyanjú. Lọ́wọ́ kó padà sọ ẹni náà lẹ̀ tí ó tún padà mọ́ rìn. Kó bá wa wá justice fún Afson torí tí nǹkan báyìí bá sì ń ṣẹlẹ̀, tẹ́lẹ̀yìí bá tún jáde, yóò tún continue ìwà rẹ̀, yóò tún fáwọn míì náà ní agbára àti pé ẹ̀bẹ̀ nìkan ló wu eléyìí tó mú jẹ gbé, eléyìí náà tún mú jẹ gbé. Kán dákun, kó bá wa wá justice gidi fún un. She deserves justice because kò kí ń ṣe ọmọ burúkú, kò kí ń ṣe ọmọ tó máa ń rìnrìn fúnni, kò kí ń ṣe ẹni ìfẹ́ ẹgbọ́n kan tí dádì rẹ̀ gbọ́ wípé kò kí ń pẹ́ níta tí ó fi wọlé padà. So definitely kò kí ń ṣe nǹkan, kì í ṣe ìfẹ́ inú rẹ̀ tó fi jáde lọ́jọ́ yẹn. Kò kí ń ṣe ọmọ tí ó jáde nílé tí ò ní sọ wípé ibi báyìí ni òun lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa wá justice fún Lawal Afson Yétúndé Adéfáyé. Ọmọ olórí ibú tán ni ó pa ọmọ ní Ìlọrin wa. Mo mọ̀ ọ́ délédélé, mo mọ ilé wọn báyìí, ilé wọn báyìí, mo mọ̀ ọ́. Eléyìí la fi ṣe àríkọ́gbọ́n, àní gbà, àfi kí kán pa á padà. Tí àbá ti máa ṣe báyìí lọ, sẹ́wọ̀n pé irú nǹkan báyìí kì í ṣe kó ṣẹ̀ṣẹ̀ máa ń ṣẹlẹ̀ káàkiri ayé, kò dẹ̀ stop rí, bí dẹ̀ ṣe ń lọ nù. Ẹ wo ọdún tó ti ń ṣẹlẹ̀ sẹ́yìn, irú ọmọ tán parí nísìn, òun náà ti fi ti gbọ́ tàwọn kan rí o, ó ti fi ti gbọ́ tàwọn kan rí. Similar irú nǹkan báyìí ẹni tó bá rántí, ó dà pé bí Abẹ́òkúta àbí nǹkan ló ti ṣẹlẹ̀ táwọn ọmọ ọkùnrin méjì báyìí tí wọ́n wọ́ ọmọbìnrin kan wọnú ilé. Àwọn méjì náà ti jọ fẹ́ rí, ìkan ti fẹ́ rí, ìkejì tí wọ́n ń fẹ́ lọ́wọ́lọ́wọ́, ìkan ti fẹ́ rí, ìkejì tí wọ́n ń fẹ́ lọ́wọ́lọ́wọ́, wọ́n á jọ tàn wọnú ilé. Wọ́n á tún wá bá àsùnjọ́ yẹn náà gangan. Èyí tí ó ti fẹ́ rí yẹn, òun kàn dáwọlé ni, wọ́n kàn gún lọ́bẹ lórí ni, ó gún lọ́bẹ lọ́rùn, wọ́n á jọ pa á sínú ilé. Ẹni tí èèyàn bá sùn, ẹni tó dá dùbúlẹ̀ fún ọ báyìí, tó fẹ̀yìn lílẹ̀ tó wá bá a sùn, wá pa á. Kọ́ra kó jẹ́ pé ẹni tó bá sùn, tó yẹ kí ìwọ tó lórí, tó lọ́rùn, olójú, olẹ́nu, olọ́wọ́, oní gbogbo tí èèyàn máa ń ní lára, irú ẹ̀ náà lẹni tó fẹ́ parí náà ni o. Èrò á bà ẹ́, àánú ò gbé ẹ, o rẹ̀ gbọ́bẹ̀ lé irú ẹni yẹn lọ́rùn. Ìgbà tó ń jára parapara tó ń pariwo, ibo lọ́kàn rẹ̀ wà. So nígbà ọmọ tó kú yìí, ọmọ Afson olókọ ọmọ mi yìí tó kú yìí, òun náà ò fetí gbọ́ o nígbà yẹn. Àmọ́ ìgbà tí kò sí jìyà kankan, tẹ́kẹ́ wọ́n kàn ní àwọn ọlọ́pàá tí wọ́n ti fi wọ́n sínú ilé, wọ́n ti fi wọ́n sínú àhámọ́, wọ́n lọ kóòtù, ibẹ̀ náà ni ó parí sí. Wọ́n lè wà lẹ́wọ̀n òun dì sí o, tí nǹkan kan ò ní ṣe wọ́n bẹ́ẹ̀ o. Àwọn pípù yìí ẹ̀wọ̀n yẹn tẹ́ wọn lọ́rùn ju káwọn sàárè lọ. Eléyìí àfi kẹ́ ìjọba kẹ́bi sàárè kọ́gbọ́n fún gbogbo ẹni tó kù. Kẹ́ pa ni o, wàláhì tàláhì kan pa ni o, kan pa ni o. Ẹlẹ́ẹ̀kejì ni pé irú ọmọ yẹn, ọmọ lórí bútámù yìí, ẹ gba fóònù ẹ, gbogbo nọ́mbà tí wọ́n ti bá ń bẹ̀, ẹ kó gbogbo anybody yẹn. Kódà sẹ́wọ̀n pé
yóò láwọn tẹ́ pé wọn ò rìnrìn àjò yìí wọn ò mọ̀ ń pa nǹkan báyìí tí ó wà ní fóònù ẹ kó wọn kán lè rí i pé ìyà tẹ́nìkan á fẹ́ jẹ yóò jẹ ẹlòmíì wọn kó bára wọn ẹ kó wọn ẹ kó anybody irú nǹkan tó ṣe yìí ẹnìkan ṣoṣo ò lè dá ṣe ẹnìkan ṣoṣo kò lè dá ṣe ẹnìkan ṣoṣo ò lè mọ̀ sí kò sáà dín jẹ ẹ tọ́ṣọ rẹ̀ kó jẹ́wọ́ àwọn tán jọ wà ń bẹ̀ àwọn tán jọ ṣe kó dẹ̀ mẹ́fídẹ́ǹsì rẹ̀ wá kìí yóò kàn pa lọ́mọ nìkan kó mẹ́fídẹ́ǹsì ẹ̀ wá pé nígbà tí mo fẹ́ gbé lọ fún wọn mo pè wọ́n kódà àsìkò tí mo pè wọ́n ní wọ́n lọ wo àsìkò yẹn lọ́dọ̀ àwọn nẹ́tíwọ́ọ̀kì yẹn bí MTN ní àbí Glo àbí whatever èyí tó bá jẹ́ inú àwọn nẹ́tíwọ́ọ̀kì yẹn kẹ ẹ̀yin ọlọ́pàá tí mo ń sọ ẹ wá kanlẹ̀ ẹ rí i pé ẹni yìí ń bẹ́ẹ̀ lóòótọ́ kẹ ẹ pa òun náà di báyìí kẹ ẹ dù ẹ rí tá a bá ti máa lo òfin Ọlọ́run wàláì àní máa ní problem gbogbo bí tán bá ti gbé òfin Ọlọ́run kalẹ̀ tán bá ti máa lò ó wàláì kò sí ní tó jẹ́ kí Nàìjíríà yìí náà rí bó ṣe rí àìlòfin ni ẹ wo àwọn British mẹ́rin lásán àwọn bìkọ́ ọ̀rọ̀ wọn kò lásán àwọn náà làwọn lójú British ní London òfin náà lò ń bẹ́ẹ̀ kọ́ra àwọn ò lò àlùkùránì kì í ṣe kí kùránì náà gbé kalẹ̀ báyìí tí wọ́n ń lò òfin ni wọ́n ń lò ń bẹ́ẹ̀ wàá pààyàn kẹ̀ ogún yẹn ń gò gan-an ojú rẹ̀ ó rí mà bo ó gbáyàn lójú lásán gan-an àbí o kàn abuse yàn ó sọ̀rọ̀ burúkú sí yàn ní street àbó ń pariwo gan òun pariwo ní street tí ara ní aráàlú lẹ́kejì wàá ní problem kátó àfọ yìí pé èèyàn tàyàn wọlé ó dùyàn ó pààyàn ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn tẹ́yìn gbé káàkiri pé ọmọ afárá ńlá kìí sọ ọmọ afárá ńlá ọmọ afárá yóò tí bá jẹ kò ní dá o ké ọmọ afárá ńlá o ta ní jẹ ọmọ afárá ńlá lórí burúkú o afárá ńlá gan-an tó bí ọmọ ṣé tó bá ṣe rẹ̀ gan-an sáfilẹ̀ lọ́rùn ni ànífilẹ̀ o eléyìí a máa tẹ̀lé dáadáa ẹ pa ni o àti pé ẹ dákun òfin Nàìjíríà kí ló sọ nípa ẹni tó bá pààyàn ṣé kò pàdé ni òfin Nàìjíríà kí ló sọ nípa ẹni tó bá pààyàn sófin Nàìjíríà ò pa ẹni tí ó bá pààyàn padà ni torí ẹ̀ka àwọ̀ sáàmùfin nísìn but ẹ̀yin lọ́yà ẹ̀yin adájọ́ àti ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin tẹ́ wà nídìí òfin náà nìyẹn kí ló òfin Nàìjíríà sọ pé tíyẹn bá pààyàn ṣé ó ní kán fi ó dàn lẹ̀ scotch free kó máa lọ ni òfin Nàìjíríà ṣé kò ní kéèyàn pààyàn dì ní torí pé Al-Qur'ani sọ pé àlẹ́ àyínú bìlẹ̀ àyíní an-nafsu bin-nafsi ni kódà àwọn nǹkan tí ó wà tí wọ́n máa ń fojú commonize nínú bọ́dì ara àlẹ́ à ń fò oníbìlẹ̀ à ń fì ni tí wọ́n bá ṣe ọlẹ́ṣẹ̀ nímú déédéé bí tó ṣe ọlẹ́ṣẹ̀ nímú ẹsẹ̀ lẹ́sẹ̀ ń bẹ̀ mo ti sọ̀rọ̀ yẹn rí táwọn kan ní ha ní tí ò jẹ́ káyé yìí dá gangan mọ́ òun náà ní nǹkan tá à ń sọ yìí ìyẹn sì lè ṣèkà fún mi kí wọ́n á mú àbí kí ẹ bá mi mú kí wọ́n á ní kó máa lọ sẹ́wọ̀n irú tóun ṣe fún yẹn náà ní ẹsẹ̀ fún òun náà padà ẹ̀yin ọ̀gá wa ẹ̀yin tẹ́ wà lábẹ́ yín ó yẹ kí n tí à ń sọ yìí kó ti jẹ́ yín náà tẹ́ bá fẹ́ kí nǹkan kan stop ẹ̀yin lẹ́wọ̀ abẹ́sẹ̀ stop ẹ̀ fúnra yín ẹ wo ní Congo mbẹ̀ yẹn ẹ bẹ́ẹ̀ láìpẹ́ yìí ní Congo tí ò tiẹ̀ tó Nàìjíríà rárá kò tó Ìbàdàn ká Ìbàdàn báwo ní Congo mbẹ̀ yẹn ẹ wo nǹkan tó ṣe láìpẹ́ yìí gbogbo yín náà lẹ́kùnkùn rí àwọn ọmọ jàgídíjàgan náà lù ú tẹ́ǹkan mọ́ra wọn bíi ká máa mú gbó ká máa lọ klọ́ọ̀pù oríṣiríṣi àwọn nǹkan báyẹn làwọn ọmọ yẹn ń ṣe wọ́n dẹ̀ sàwọn jọ wọ́n dẹ̀ pa gbogbo wọn. tí wọ́n bá fẹ́ kí àyíká tó ń wà kó ní ìsinmi kán ní dùnú ẹ máa destroy ní before kẹ́ tó tún nǹkan ṣe. ẹ já gbé wò sórí àwọn nǹkan tá a máa ń ṣe náà bí àwọn à ń ṣe títì ni à ń sọ̀nà ni afẹ́ àdúgbò kan afẹ́ clear rẹ̀ ni ẹ máa gégi ẹ máa ba ọ̀nà jẹ́ kẹ́ tó tọ̀nà sí ẹ ba ọ̀nà yẹn jẹ́ wọ́n máa fi búrú sa wú eruku bo gbogbo ilé eruku bo àdúgbò eruku bo gbogbo ọ̀nà kálukú máa fi nǹkan dímú káàkiri tẹ́ bá wá ṣe tán òun ni àlàáfíà wa ṣẹ̀ṣẹ̀ wà tá a bá ti máa lo ohun tọ́lọ́run ní a ṣe wọ́lá àníyé máa ní dààmú gbogbo ètò pé ẹ jẹ́ ká ètò pé kẹ́nìkan máa jẹ owó olówó kẹ́nìkan máa gba ẹ̀mí ẹlẹ́mìí kẹ́nìkan máa yẹn nìkan jẹ Al-Qur'ani ti sọ kalẹ̀
tẹ́ ẹ bá fẹ́ lo kùránì náà ẹ lo báíbù, ẹ lo báíbù. tí ẹ bá wọn kórìíra pé ẹ fẹ́ lo báíbù, ẹ fẹ́ lo àlùkùránì, ẹ fẹ́ lo kíní kan ọ̀dà àwọn British àwọn sáà náà colonize wa, ẹ lọ gba òfin wa kẹ máa lò bí, ẹ gba òfin British wa kẹ wá lò. tẹ bá gba òfin British wa tẹ bá wá lò, a máa láǹfààní nǹkan méjì mbẹ, kódà á tún láǹfààní oore, torí pé àwọn British wọn máa ń ṣàánú aláìní. àìmọye àwọn èèyàn táwọn àlọ́hùn yẹn wọn ò ní ọ́fíìsì kankan tán lọ, ìjọba ní fún wọn lówó tó fi ń jẹun. ní London ìjọba ní fún wọn lówó tó fi ń jẹun. àìmọye British ń ṣètò nípa ẹ̀mí, wọ́n ṣètò nípa wọ́n take care ẹ̀mí, wọ́n take care dúkìá, wọ́n take care àlàáfíà. gbogbo nǹkan tán ṣe yìí gbogbo ẹ̀ ní Kùránì sọ. Àlùkùránì ṣètò báwo ni ẹ̀mí èèyàn ó ṣe láàbò, tó ṣe pé tí wọ́n bá tó bá ditú láti pé ẹnìkan ó gba ẹ̀mí ẹlẹ́mìí, wọn ò ní ẹgbà ẹ̀mí tiẹ̀ náà padà, náfùsù bí náfùsì ni. ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ṣẹ̀ríà pé ẹ̀fẹ́ ṣẹ̀ríà kíníkan kò sí nǹkan tí ń jẹ́ ṣẹ̀ríà, bóyá kán tu fún yín ní èdè òfin bá a ti ṣe nǹkan nílànà tí Ọlọ́run fi rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. ẹ bá lóun ò fẹ́ ètò tó gba ẹ̀mí lẹ̀, ètò tó gba ẹ̀mí lẹ̀ lọ́wọ́ àwọn aláburú, ètò tó gba dúkìá lẹ̀ lọ́wọ́ àwọn aláburú, ètò tó wà àlàáfíà fún yàn, wàláhì ṣẹ̀ríà ni. kì í ṣe pé bí a tó kàn ti sọ ní èdè arábíkì lẹ́fí ń rí bí pé àbí kíní àwọn alárúbáwá ni. no, òfin bọ́lọ́run ṣe tó pé wíyá bó ṣe yẹ kó rí nìyí. táwọn bá ti tẹ̀lé ntọ́lọ́run sọ àníyé máa ní wàhálà o. ẹ wo orú ọmọ yìí nísìn, wàláhì ẹ̀yẹn dì mọ́wọ́ àtàwọn tó sùn mẹ́fà nísìn ó ti parí náà. àwọn kọ́ni ni pé wọn ò ní pa padà, tó dá mi lójú nìyẹn. torí èmi ò rí ẹnì kankan tó ṣerú ẹ̀ rí inú àwọn tá a ti máa ń rí. kódà àárẹ̀ ètò pa bàbá rẹ̀, àárẹ̀ ètò pa ìyá rẹ̀, àrọ́kọ tó pa ìyàwó ẹ̀, àrọ́kọ tó pa ìyàwó ẹ̀, àrí ọmọ tó pa bàbá ẹ̀ àbí ìyá ẹ̀, àrí ọ̀rẹ́ tó pa ọ̀rẹ́ ẹ̀ ní Nàìjíríà yìí náà. àgbọ́gbọ́ ọ̀la ni wọ́n pa òun náà padà, àgbọ́rí ní kékeré mi tàwa kékeré ni mo ti gbọ́ gbẹ̀yìn. ni mo ti gbọ́ rẹ̀ gbẹ̀yìn tí wọ́n lọ kọ àwọn èèyàn ságbà àgbà. àwọn ilẹ̀ kan wà ní Lagos ní Kòròdú mẹ́rin, wọ́n ti gbé àwọn kíní gorodomu jọ̀hún báyìí bí onírin báyìí gorodomu, wọ́n tó báyìí, wọ́n wá fi àwọn èèyàn tí wọ́n dẹ̀ fi igi kan sẹ́yìn rẹ̀ báyìí, so wọ́n wá ara ẹni yẹn lókùn. so àwọn tí wọ́n pa wọ́n súnmọ́ ẹ̀yìn díẹ̀, wọ́n kàn nà bọ́n sí wọn lọ́ọ̀kan ni. gbogbo òlú tí wọ́n fẹ́ kó tò bọ́n sì máa ń ṣe nìyẹn. ẹ wo Saudi, pààyàn Saudi, wọ́n á pààyàn Saudi, pààyàn kẹ̀ èyí ní dánwò. ẹ rí i pé gbogbo kálukú máa ń lọ jẹ́jẹ́ rẹ̀ ní Saudi ni, bẹ́ẹ̀ London náà ó máa lọ jẹ́jẹ́ rẹ̀ ni, jẹ́jẹ́ rẹ̀ ó ti mọ̀ pé tó bá fi lè ṣe wèrè òfin ó gbé ọ, ẹnìkan ò ní ẹnìkan kan lára, ó máa lọ jẹ́jẹ́ ni, jẹ́jẹ́. mo lọ sí garden kan ní London tí mo lọ ṣeré mbẹ̀ ní Hackney, garden Hackney, mo lọ síbẹ̀. ẹnìkan wá kí mi, ẹni yẹn jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ní garden yẹn, ibi tí àwọn ọmọ kékeré ti máa ń play ball kankan. ìgbà tí mo máa wo bọ́ọ̀lù tó sùn ni mo wá jókòó lẹ̀ bí kan mo ń tẹ fóònù. ẹnìkan wá kí mi, ẹni yẹn wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. woman yẹn wá mú ajá rẹ̀ wá sí fídì. ajá yẹn rìn káàkiri, woman yẹn náà rìn káàkiri, ó kàn mú sílé wá sí fídì. bí ẹni tó jókòó tì mí yẹn mo sì pé ajá yẹn bọ̀ wá bá wọn. ajá yẹn wọn kékeré ni o, ajá kékeré ni o. ajá yẹn wọn fẹ́ fi ara nu ẹni wá tàpá bí kéèyàn fi kó fi ṣàkàrà mọ́ nǹkan bí kí ajá yẹn fi súnmọ́ wájú. tẹ́ ẹ bá rí bóbìnrin tó lajá yìí ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa, tẹ́ ẹ bá rí bó ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa, ìpá ẹni yẹn kò kan ajá yẹn o, ìpá yẹn ò kan ajá yẹn o.
tẹ́ bá rí bóbìnrin yẹn ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa la ilaha illallah mo sọ èbó tán lé lébo láti fi bẹ́ẹ̀ pé ó ti tó. Don't kill my dog. Take my dog. My dog. Ah, my dog mo kàn gbọ́ gbà tó dé stage kan tán. My dog mo kàn gbọ́. My dog. My dog. Ah, ó ní ó ti tó. Ẹni yìí kàn sakara ìpá mọ́ ajá yìí ni kò tiẹ̀ bá gan. Ó rí pé ó ń abuse ajá òun tó ń gbélé lórí ni. Ajá ní àwọn British àwọn ìlú ìbò yẹn wọ́n lo òfin Ọlọ́run kú. Ajá tí o bá pa ajá yẹn wọ́n pọ́n tán padà ni. Táwọn kan mú òkò táwọn lẹ́mọ ẹran ní Nàìjíríà yìí bó ṣe wà àbí kí wọ́n mú igi kí wọ́n fọ́ mọ́ ajá lórí tí ó sá lọ. Tó bá dẹ́rùn èwò London ẹ̀wọ̀n ló kù sí ẹ̀wọ̀n tó yẹ lómi gbogbo dúkìá rẹ̀ ajá yẹn ló wílẹ̀ fún. Ajá òun lọ́mọ rẹ̀. Ajá yẹn òun lọ́mọ rẹ̀. Ajá lásánlásán ẹranko táwa máa ń fojú commonize òun nìyẹn o. Wa kayfa ani nas awil insan báwo wá lè yàn nígbà tí ìbínú àti ìgbà ẹ̀tọ́ èèyàn lọ́wọ́ ẹnìkan tó le koko lórí ọ̀rọ̀ ajá báwo wá ní èèyàn. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí kéèsì ẹ̀yin ọlọ́pàá gbogbo wa ti ranjú mọ́rọ̀ yìí o wọ́n pa ọmọ yẹn wọ́n pa padà ni o kì í ṣe ẹ̀rí ẹ̀yin tẹ́ wà ń lọ mọ́ àwọn sufi kì í ṣe sufi kankan ìwà tí ń bẹ lọ́wọ́ èèyàn nìyẹn ó wù gbogbo ẹ̀sìn yòówù tí èèyàn bá ṣe bọ́lọ̀ bí ìwà orí burúkú tó wà lára rẹ̀ náà ni ó wù gbogbo ìlànà yòówù tí èèyàn bá wà. Gbogbo ìlànà yòówù tí èèyàn bá wà ìwà tó wà lọ́wọ́ rẹ̀ ni ó wù. Ó dà ìwọ tó ń sọ̀rọ̀ nísìnyí tó táàgì àwọn èèyàn kíní kan ìfẹ́ dákọ̀ péjì yẹn ni kí mo tó mọ̀ fún star péjì wèrè kan báyìí tó fi ń ṣe blogger tó láwọn ṣe súnà òun ni ẹni yẹn ní ó ti máa ríra rẹ̀ báyìí nísìnyí ó táàgì mi ó wá kọ ní nǹkan tí mo kọ síbẹ̀ pé tẹ bá ti rí wọn kíní kan ó wá ti orúkọ ọmọ ìyàbọ̀ àti sufi kọ́ ló ní ká máa pààyàn. Ìwà tí kálukú bá ní ló máa display. Èèyàn kírun kò ní kó jẹ́ èèyàn re èèyàn ò sì kírun kò ní kó jẹ́ èèyàn re èèyàn ò sì kírun kò ní kó jẹ́ èèyàn bú. Ìwà ọ̀tọ̀ ẹ̀sìn ara àwọn èèyàn ọ̀tọ̀ ẹni tí ẹ̀sìn ò bá rí control torí wọ́n ní àtọ́bù àmúlákù ìwà téèyàn ní ó kápá àyàn ju ẹni tí ń lọ. Èyí sọ máa fáralá kankan wọ́n máa pa á ni o kó náà kú bó ṣe rán ọmọ yẹn sọ́hun ká pa àwọn náà káwọn ará ilé tiẹ̀ náà káwọn wo ibi tó fẹ́ yẹn ẹ̀tì àgbá kí wọ́n yin níbọn ó ṣe á lè tó bá wọn. ṣe rí ẹ̀yin ìjọba wa tẹ́ ẹ̀ bá máa gba ẹ̀tọ́ èèyàn lọ́wọ́ ẹnì kejì ẹ̀ tó ṣe jàmbá fún ẹ kọ́ àjẹ́ káwọn èèyàn máa fúnra wọn dájọ́ lọ́wọ́ ara wọn o. ẹ padà jẹ́ káwọn èèyàn máa fúnra wọn dájọ́ lọ́wọ́ ara wọn o kò ní dáa bẹ́ẹ̀ tó ẹlòmíì ní tí wọ́n ṣe fún òpọ̀ púpọ̀ àmúgbà tó máa fẹjọ́ sùn ẹ ní dájọ́ yóò àfẹ́ ṣe tiẹ̀ fúnra rẹ̀ padà kí ni wàá yíwọ́ lágbèjú yẹn nísìn ẹni tẹ́nìkan mú tó fi gbogbo ọwọ́ mẹ́wàá gbá ní ojú tójú yẹn wá wú tó wá mọ̀ pé tó ń bá ní kóhùn fẹjọ́ rẹ̀ sùn nísìn wọn ò ní ṣèdájọ́ fún un ó wá lérò láti kóhùn ó ṣe tó ń padà fún pé tó ń bá ṣe tó ń padà yóò tẹ́hùn lọ́rùn ju kóhùn lọ fẹjọ́ sùn lọ ó wá fẹ́ ṣe tiẹ̀ padà òun náà fẹ́ gbá ní ojú gbà tó ń gbá tẹ̀ báyìí dé ojú yẹn ò yíbò ojú ẹni tó ń fọ́ ni sàn pé ó fẹ́ retaliate ni ó mọ̀ pé tó ń bá fẹjọ́ sùn ẹni yẹn ò ní jẹ níyà ẹsẹ̀ rẹ̀ tàbí kójú òun tiẹ̀ má fọ́ nìkan kó fọ́ kẹ́ni òun tún kú wọn ni àwa ètò fúnra rẹ̀ dájọ́ yóò ní à tóun bá ní kóun lọ fẹjọ́ sùn wọn ò ní ṣe kankan lórí ẹ̀ ní. oníṣẹ́ kan lórí ẹ̀ ní ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní ìwà tí wọ́n lára èèyàn kìí ṣe súfí lóní kọ́ lọ pààyàn wá torí àárí àwọn nìkan wọ́n gbé fọ́tò bí tó ti lu bàndírì gbogbo ẹni tí lọ tí ń bọ̀ òun náà tó wọ sọ́nù òun náà
tó wọ sọ́run náà kí ìwà wo la mọ̀ tí wọ́n náà ń hù